dáadáa kò tí ì ka ẹ lára iṣẹ́ yẹn ti bẹ̀rẹ̀ báyìí. Yes and night Nigeria come to visit me in my dream. Then Nigeria come to meet me and said, Goli Oso Sunday. I said, sir. He said, you are sleeping. Money me Oso Samoji. He said, you are sleeping. He said, see what is happening in my life. I said, what is that? Then he told me to go to the book of Galatians 700 verse 1:5. Oh, Lehila. Trees and say, Nigeria, Jaga, everything, Skata, Bosa, Nigeria, Jaga, everything, Bosa. Then I told Nigeria, I said, we need to pray. I said, we need to pray. I told Nigeria, I said, open to the book of Isaiah 500 verse 2:5. Ó ní gbà mí ó Jésù o, gbà mí lọ́wọ́ ayé. Gbà mí ó Jésù o, gbà mí lọ́wọ́ ayé. Káráyé má sọ mí dọ́mayò. Èrè là ń fọmọ ayò ṣe. I said leave that place. Go to the book of James. James 700 verse 2:5 again. Wetin that one come talk? That one come say tàlẹ́ni tó ń ṣe bí ọba lórí ayé mi o. Ṣé bùbù ló ṣe bí ọba lórí ayé mi o? Tọ́lọ́run ò fi jọba tó wọ́n ń kẹ́ra rẹ̀ lọ́ba. Tó ní lẹ́yìn Ọlọ́run òun ló kún mi kan. Ẹ̀mí mi máa rọ̀ wọ́n lóye. Kò yẹ ṣe bí. I said go. Go yeah, leave that place. Go to the book of Genesis 500 verse 1:5. Wetin that one come talk? That one come say èmi ológo rè o. Olúwa gbogbo mi fún mi. Èmi ológo rè o. Olúwa gbogbo mi fún mi. Àwọn kan ti dìde. Wọ́n ti gbogbo mi fara wọn. Bùbù ti dìde. Ó ti gbogbo mi fi Fúlàní wọn. Èmi ológo rè o. Olúwa gbogbo mi fún mi. Ó ní bọ́. If Nigeria matter no pay you, I'm sorry for you. I'm sorry for you. You've forgotten the wetin Galatians 15 verse 5 talk. He said, wo Nigeria yìí ti gbogbo wa ni. Kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tèmi àtiwọ́ lè lọ. Àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká jọ sowọ́ pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Gbé.